àwọn èèyàn ti pè mí gan mo kọ̀ pé kí làwọn bíbú yìí ń pè mí fún àwọn mídẹ̀ ní miss call wọn tí mo rí tí nǹkan bá ti ṣẹlẹ̀ ní máa rí kọ́ọ̀lù wọn bẹ́ẹ̀ bọ́ ìpè nìyẹn apá wọn ní wàtọ̀ gẹ́ ẹ̀ olówó wọn ní ẹ ti lọ sọ́dọ̀ Sego ẹgbẹ́rún orí burúkú yín sàn ẹ̀yin náà lè ń dàdàkú dálẹ̀ ṣé bí bẹ́ẹ̀ kò ṣe tutù yìí ṣé ẹ láìkí ẹni bọ́ torí ìjẹkújẹ tẹ́ ń jẹ tẹ́ ẹ ń bẹ́sù owó lẹ́yìn ọ̀gá ẹ bọ́ọ̀gá sòótọ́ ọ̀rọ̀ bọ̀dúrà àwọn adájọ́ ọmọ Oluomo mi lè ẹ́fà láíláí mi kí sọ̀rọ̀ sí Oluomo is my boss tí bá ń sẹ́ni wọ́n mẹ́sẹ̀ godfather ni máa ń pè wọ́n èèyàn lọ́lọ́wọ́ èèyàn but àwọn olórí burúkú èèyàn tó sọ̀rọ̀ àǹdí ọ̀gá ìrọ́lọ́wọ́ máa pa torí ìjẹkújẹ tó ń jẹ Oluomo ẹ̀ ní ṣubú èmi ń ṣọ̀dàlẹ̀ o olówó náà ò dẹ̀ ń ṣọ̀dàlẹ̀ but ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí is very simple. àwa gan tá jẹ́ ọmọ inú ilé tá wà lẹ́kùlé yẹn tó jẹ́ branch ama mi ẹ faṣọ bò lójú kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ á kàn máa pè mí apá ń gbọ́ kí ló ṣẹlẹ̀ wọn náà ga lọ meeting náà pé àwọn pé àwọn kó àwọn branch ama nǹkan dáná máa hàn sí màá ní máa ṣe ẹ̀mí náà gbọ́ kankan torí tí bá gbọ́ kankan láti bẹ̀ as a branch ama mo gbọ́dọ̀ sọ fún torí ó ṣe dáadáa pẹ̀lú mi ó carry me along so that tó bá ti gbọ́ anything bẹ́ẹ̀ á pè mí àgbọ̀n gbọ́ nǹkan báyìí máa ní máa ṣe èmi náà gbọ́ nǹkan kan but ẹ̀yin tẹ́ wà pẹ̀lú Oluomo torí ìjẹkújẹ gbogbo ẹ̀kọ́ Oluomo máa rí nà àwọn míì ọkọ ọmọ sábẹ́ yín ẹ̀kọ́ máa ẹ̀bẹ́sù owó ẹ̀ máa forúkọ Oluomo ẹ̀bẹ́sù owó ikọ́ tó wà nílẹ̀ kò ń ṣèjà kò ń ṣe ariwo so that lánàá àná tí mo ṣe bẹ́ẹ̀ dé gan ọmọ kindergarten kan ó pè mí ọ̀rọ̀ iṣẹ́ là ń sọ ń pa ẹ̀ yìí náà ọ̀rọ̀ àbíńṣì òun là ń sọ ń pa ẹ̀ ọ̀nà fún ọ̀nà ọ̀run ni kò sẹ́ni tó máa bá mi bọ́ ìyàwó mi àtàwọn ọmọ mi náà ṣe yálà ìyá yín gba refugee rí ni mo ti gba refugee ọdún mẹ́jọ rí ilé lọ́lọ́run fi bò mí láṣìírí Oluomo ṣe dáadáa sí mi náà but ọ̀rọ̀ tó wà nílẹ̀ is very simple ká ní Sego àti Oluomo on contest the same post nísìn mo wá lọ tẹ̀lé Sego ẹ lè pè mí lọ́dàlẹ̀ but inú ilé kan náà ni àwọn méjì ti gba agbára ọ̀rọ̀ tó wà nílẹ̀ is very simple Oluomo wọ́n ti pàṣẹ gómìnà náà ti pàṣẹ wọ́n ti pàṣẹ lókè tó kó Oluomo máa lọ president kí Sego kó lọ fún president kó lọ fún excuse me kí Sego kó lọ fún state chairman it's very simple but ẹ̀yin kan náà lè máa lọ máa parọ́ kó Oluomo máa gbà máàpù tó ti wà lọ́kàn ọ̀gá tẹ́lẹ̀ ni ọ̀gá kankan fúnra wọn ti sọ létí mi ní pé Sego làwọn fẹ́ ẹjọ́ torí Ọlọ́run ẹ má dá wàhálà alẹ́ ẹ jẹ́ kó gun omi inú ibìkan náà làwọn ti gba agbára ọmọ ìyá ni wọ́n ń ṣe bọ́yé ń ṣe tẹ́lẹ̀ ẹ má lọ dá wàhálà alẹ́ èèyàn kan ọmọ Sego èèyàn kan ọmọ Oluomo ní mí to the core but tábàárọ̀ òótọ́ ọ̀rọ̀ lẹ́ agbọ́dọ̀ sọ ni kọ́ má lọ máa parọ́ fọ́gà ìgbà míì kan tí bá fẹ́ bọ́gà sọ̀rọ̀ gan tí bá súnmọ́ wọn gan máa lejú but màá kàn tún sáwọn ni kábíyèsí ọmọ akin ó pọ̀ but àwọn èèyàn tí mo lè ràn tó jágbàlagbà mo ti pa àwọn èèyàn lóríṣiríṣi pé ẹ lọ bọ́gà sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo wá sọ wá capitalize lórí ẹ̀ èmi ò wá ṣubú Oluomo o mi ò wá ṣubú Oluomo ọ̀rọ̀ tó wà nílẹ̀ Oluomo tó Oluomo bá jẹ president ṣáwọn náà kọ́ ni ọ̀gá Sego ni àwọn lọ̀gá Sego náà rẹ́kọ̀dù tó break ni from state ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kó gun mi ẹ má dájà alẹ́ wọ́n ti pè mí lẹ́ni pé ọ̀gá ti mú petition èmi àti Olówó wọ́n ti mú lọ sí state command pàfẹ́ adájà lẹ̀ jáwé mo fẹ́ adálẹ̀ ọ̀gá mi ni ìyájú sí yín o bọ̀tọ̀rọ̀ ṣẹ́ lélẹ́yìí ìjọ ta dọ́dọ̀ state chairman gan incoming state chairman Olówó náà sọ̀rọ̀ ó sọ̀rọ̀ yín dáadáa èmi náà àmì mo sọ̀rọ̀ dáadáa náà but àwọn kan pè mí mo ti lọ sọ́dọ̀ Sego jẹ́ ní mi wá ni ẹ̀kọ́ máa fẹnu ya map tó bá délẹ̀ ẹ máa sáré káàkiri ẹ fọ̀gá àti Sego lè wọ́n máa yanjú ẹ̀ ọ̀gá ẹ má jà mo fọlọ́run bá bẹ̀yìn nǹkan tó wà lẹ́ o kọjá bẹ́ẹ̀ ẹ má jà mo fọlọ́run bá bẹ̀yìn kábíyèsí ẹ má jà lóòótọ́ ẹ lè jọ́gá mi
but ìkan táwa náà orí títì la wà mo rí nǹkan gan àwọn ọmọ gan wọn lè jókòó sínú ilé tí wọn jáde lọ sí anywhere torí ọ̀hún jáde lọ ń lọ bì kankan ọmọ wọn bì kankan ìgboro lọ̀gá wà káwọn náà jáde lọ síbì kankan ọmọ àwọn máa fẹnu ya máa purọ́ torí ìjẹkújẹ tó ń jẹ wọn fi àjọ àwọn ọmọ ẹ̀yìn wọn but ẹ̀yin ò mọ̀ ẹjọ́ torí Ọlọ́run bọ́bá yẹ sọ sí ẹjọ́ kó rí bẹ́ẹ̀ authority ti sọ̀rọ̀ láti federal ọ̀gá mi ẹjọ́ torí Ọlọ́run tó bá yẹ pé bóyá àwọn kan ló wà ní ọ̀rọ̀ yìí bóyá wọ́n fi nǹkan pé kẹ́ má gbọ́ ẹjọ́ ẹ lísìn mo fànà bí Muhammad bẹ̀yìn sallallahu alaihi wasallam ẹjọ́ torí Ọlọ́run Oluomo ẹ lísìn ẹ má yẹ káwọn kan máa lọ torí irọ́ ní 2011 tí bá tẹ̀lé èèyàn mi ò ń dalẹ̀ mi ìmọ̀ bọ́ yẹn ń ṣe olówó òṣèmí ọ̀gá mi ní branch chairman mi ló carry me along ọ pè mí náà pé àwọn fẹ́ lọ kí incoming station máa tẹ̀lé wọn náà àwọn kan kàn ń parọ́ ni irọ́ ló ń pa ẹ lọ yanjú ẹ̀ pẹ̀lú Sego ọmọ ìyá yín ni ọmọ ìyá yín tó di kọ́ Sego ọmọ ìyá yín ni ẹlẹ́lẹ́nu ní jẹ́ṣẹ́ yín o ẹlẹ́lẹ́nu ní jẹ́ṣẹ́ yín o ẹjọ́ ẹ lísìn mo fi Ọlọ́run bá bẹ̀yìn èèyàn kan tí ò relevant tó máa jáde àánú fẹ́ máa sọ̀rọ̀ sí mi lórí social media atomic bomb àti missile tí bá yin missile ẹjọ́ tó lọ́wọ́ Oluomo ọ̀gá mi ní incoming president lẹ máa jẹ má bùtẹ́ ti yàálẹ̀ tẹ́lẹ̀ ni ẹ má yìn ọkàn yín padà ẹjọ́ kó lọ bẹ́ẹ̀ ẹlẹ́lẹ́nu yìí jẹ́ iṣẹ́ yín ẹ mọ nǹkan tẹ́ ti ṣe ẹ mọ nǹkan tẹ́ ti náà ẹ̀yin àti Sego ẹ má yẹ káwọn èèyàn kan ẹ̀sà ẹjọ́ tó lọ́wọ́ kábíyèsí ẹ má jà kọjá owó ẹjọ́ torí Ọlọ́run ẹ má jà kọjá owó ẹjọ́ mo fọlọ́run bá bẹ̀yìn gbadéwọ̀lù mo fọlọ́run bá bẹ̀yìn bọ́bá yìí bá yín sọ ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀ ẹ má ṣàgídí ẹ má bẹ̀ anybody ṣàgídí téèyàn bá ń jó lójú agbo tó bá ń pàtẹ́wọ́ fún nítọ̀hún kó yètè lọ jókòó ó ṣe bí òwe ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ mo fọlọ́run bá bẹ̀yìn ẹjọ́ torí Ọlọ́run mo fànà bí Muhammad bẹ̀yìn sallallahu alaihi wasallam ẹ wo gbó nǹkan tẹ́ ti kó jọ ẹ wo àwọn èèyàn àwọn ọmọ yín tó ti jẹ́ èèyàn àwa náà fẹ́ jẹ́ èèyàn ẹ káà náà jẹ́ èèyàn but àwọn nǹkan ẹ ti gbá àwọn èèyàn dìde but àwọn tó wà tẹ́ gbé dìde yẹn káwọn náà gbá àwọn èèyàn dìde but ọ̀n ràgàbó mọ́lẹ̀ ni tí ò jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́nìbọ̀dì ń wò oníkálùkù mọ level ààrẹ oníkálùkù mọ nǹkan tó worth but tí wọ́n ní ọ̀gá ẹni ni mi ò bínú náà mi ò kò sí nǹkan yìí pé bí mo ń bínú I lọ pay respect fún incoming state chairman ni ẹ jọ̀ọ́ ẹ má yẹ kí wàhálà ṣẹlẹ̀ wọ́n ní wọ́n ti mú petition wa lọ èmi olówó náà list àwọn orúkọ wa mo mọ penalty tẹ́ gbà fún mi ní 2011 mi ò rí mú but penalty tẹ́ fẹ́ gbà sí tẹ́ bá gbà fún mi máa mú torí mo tẹ́ fẹ́ gbà sí torí èmi ò yájú sí yín káwọn kọ́kọ́ máa lọ máa sọ̀rọ̀ mi ìdẹ̀lẹ̀ yájú sí yín títí lílé ayé máa fi parẹ́ torí ọ̀gá mi ní ẹjọ́ torí Ọlọ́run ẹ yanjú ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí Sego kó dúró sẹ́kọ̀ọ́ kẹ́ lọ sí Abuja you are the president ẹ̀yin náà ni president all the 36 states including Lagos state nǹkan tẹ́ bá fẹ́ lọ́wọ́ state chairman Sego á fún yín pé nǹkan báyìí lẹ fẹ́ ẹ má yẹ káwọn kan máa lọ máa yára máa pé wọ́n ní tó bá débẹ̀ wọ́n máa yọ àwọn kan dàsí nǹkan tó wà mind wọn làwọn sọ yẹn mind wọn ò dáa ẹ ṣe máa rorú nǹkan bẹ́ẹ̀ yẹn pé tí Sego bá débẹ̀ ó máa yọ no ẹ má máa think bẹ́ẹ̀ yẹn ẹ wo gbàtẹ́ wọlé gbogbo àwọn tó ṣẹ̀ yẹn foríjì wọn tẹ́ ẹ bá foríjì wọn ẹ mọ̀ pé ọ̀gá mi Oluomo màláìkà kan níyàn bọ̀ tí ẹ mọ̀ ṣẹ́rẹ́ ẹ̀mí tó bá ń darí tó ń darí yín tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ lọ fọ́lù ẹ má listen jù ẹ mọ̀ pé ẹni tó bá ti kọ́kọ́ wá rojọ́ fún yín ni èmi gẹ́gẹ́ bí ẹnìkan ní òde náà malade jọbí aka apá James Bond mi ò dá yín o but mo follow protocol ni torí Sego ẹ̀yin àti Sego ọmọ ìyá ni ẹ mú Mike ní state council báyìí pé mi ní kẹ́ má lọ sọ́dọ̀ Sego ẹ sọ bẹ́ẹ̀
ká ní ẹ̀yin àti Sego sí ẹjọ́ ń du póòsì kan náà ọ̀dọ̀ yín ni máa wà kọ́ máa fún mi ló jẹ́ bẹ́ẹ̀ ọ̀dọ̀ yín ni máa wà máa dó sọ́dọ̀ yín.